Ẹ̀yin ará mi, ẹ bá mi ká lọ. Àṣírí ọjọ́ ìbí Solution TV ló ń sọ̀rọ̀. Mo fẹ́ sọ̀rọ̀ nípa ewé ìmí èṣù. Ó ní mo já dání yìí bá a ti ń lò fún ẹni tó bá ní àìsàn ọ̀sà. Bá a ti ń lò fún ẹni tó bá ní àìsàn ọ̀sà. Mo ti sọ̀rọ̀ nípa rẹ̀ rí. Ẹni tó bá ní àìsàn ọgbẹ́ inú, àìsàn ọ̀sà. Àkọ́kọ́ tètè lọ wá ewé. Ẹni tó bá ní ọ̀sà kó tètè lọ wá ọ̀nà, kó tètè lọ já kalẹ̀ ní ìsìn. Torí táwa fi rí bẹ́ẹ̀ bí mi ò mọ ọ̀dọ̀ tẹ̀yìn bẹ́ẹ̀ o. Tí ó bá fi rí bóyá bí oṣù kan ní ìsìn títí December ní ìsìn, kọ́ ló ń sọ̀mí wájú bá náà lọ. Ewé yìí bí ti December yẹn dé, ewé yìí lè mọ́ sí nílẹ̀ mọ́ torí ó ti ń gbẹ díẹ̀díẹ̀. Ó ti ń gbẹ díẹ̀díẹ̀. Tó bá sì ti ń gbẹ, ó ti ń lọ kúrò ńlẹ̀ nù. Ó sì jẹ́nu. Tó ẹ̀rùn bá ti dé, ẹ máa bẹ́rùn lọ ní. Ẹ bá ń gbọ́ ewé bójò lọ, òun náà máa bójò lọ ni. Ó sì jẹ́nu. Ó dìgbà tójò bá tó dé kẹ́tùn tó rí padà. Bá mi share fún ẹ̀yin ogún, mo fẹ́ sọ̀rọ̀ nípa bá a ti lò fún ẹni tó bá ní ọ̀sà, ẹni tó bá ní ọgbẹ́ inú. Ẹ bá mi já ewé yìí, ewé ìmí èṣù nìkan. Ewé ìmí èṣù nìkan fún ọ̀sà. Bá mi share fún ẹ̀yin ogún. Á dàn fún ọ 07033449598. 07033449598. 07033449598. Ẹ bá mi já ewé yìí nìkan. Tẹ́ bá ti wá já, ẹ gbó, ẹ bá ti gbó lénìí. Ẹ bá ti gbó, ẹ wá mix ẹ̀ mọ́. Ẹ lọ wá ògì tó bá ki. Ògì tútù tó ki. Ògì tútù tá a máa mọ̀ tó ki dáadáa tí kì í ṣe èyí tí wọ́n ti fomi là tó pọ̀. Ẹ lè ra àwọn tán mọ́ kiri ògì náà tí wọ́n ti máa pọn sínú nylon yẹn. Ẹ rọra fi omi kíní yìí díẹ̀ sí. Omi tẹ́ gbó yẹ wá fi díẹ̀ sí. Ẹ wá pòpọ̀. Ẹnikẹ́ni ń ó mú. Ẹnikẹ́ni ní kó mú. Pẹ̀lú ògo Ọlọ́run inshallah biqadratillahi ta'ala. Ẹni kó mú. Tó bá ti mú pẹ̀lú ògo Ọlọ́run. Ẹni tó bá ní ọ̀sà. Ẹni tó bá ní ọ̀sà pẹ̀lú ògo Ọlọ́run. Ọ̀sà ni ó lọ. Ọ̀sà ni ó lọ. Àmọ́ nígbà mi ò yí padà 07033449598. 07033449598. Yóò wá síbẹ̀ fún odidi ọjọ́ mọ́kànlá gbáko. Tó bá ti bẹ̀rẹ̀ ní, ó bẹ̀rẹ̀ ní Monday, Tuesday, Wednesday. Ó ṣe fún 11 days. Báyìí ni ó sì máa ṣe fún 11 days. A máa lọ gbó lójoojúmọ́. A dẹ̀ máa rògì. A máa fi fọ́ ògì mu. Pẹ̀lú ògo Ọlọ́run inshallah. Tó jẹun ní àárọ̀ ni o. Kó tó jẹ anything láàárọ̀ bí a ti máa ṣe nù. Kó tó jẹ anything láàárọ̀ bí a ti máa ṣe nù. Ó lè rògì ní kalẹ̀. Ó dáa púpọ̀. Ọlọ́run fi àlùbáríkà sí. Bá mi share rẹ̀. The more you share, the more you gain. Àṣírí ọjọ́ ìbí Solution TV ló ń sọ̀rọ̀. Iṣẹ́ ọ̀sà ni ó dájú ṣáká. Ọlọ́run fi àlùbáríkà sí. Ọlọ́run fi àṣẹ sí púpọ̀. Bá mi share rẹ̀. Àṣírí ọjọ́ ìbí Solution TV ló ń sọ̀rọ̀. Tó bá ti share rẹ̀ fún yàn, á dàn fún ọ náà. Nígbà mi ò yí padà 07033449598. 07033449598. Á ṣe fún bẹ́ẹ̀ fún 11 days. Tó bá jẹ́ para tí ẹ wá rán torí pé kò tí ì lọ lára rẹ fún 11 days. Bá mi ṣe fún 21 days. Á dàn fún ẹ. Àṣírí ọjọ́ ìbí Solution TV ló ń sọ̀rọ̀. Bye for now.